ṣòfun ọkùnrin òrì ló lórí ògè. Àkèré olómi òjò ọ̀wẹ̀ mẹ́ìsù ẹyẹ bímọ ọ̀wẹ̀ mẹ́yìn mọ́ṣẹ́ ṣòfun ọkùnrin òrì ló lórí ògè. Àkèré olómi òjò ọ̀wẹ̀ mẹ́ìsù abami mọ̀wẹ̀ mẹ́yìn mọ́ṣẹ́ ṣòfun ọkùnrin òrì ló lórí ògè. Àkèré olómi òjò ọ̀wẹ̀ mẹ́ìsù abami mọ̀wẹ̀ mẹ́yìn mọ́ṣẹ́ ṣòfun ọkùnrin òrì ló lórí ògè. Ẹni tí ò dúpẹ́ ẹgbẹ̀fà ó sì bẹ́kì dínà ẹgbẹ̀je ni ó dájú o. Fọláwùrà bí bá dání sí fọdúnkún ọjọ́ ayé ẹni. Tá a bá ṣe alihamdulilayi sóníṣẹ́ ńlá kò sóhun tó burú rárá. Èyí ló mú Kẹ́mi Alámọ̀kẹ́ wọ́n bá High Chief Hasan Ọlásànmí Ògúnmọ́lá ṣọpẹ́ lọ́wọ́ ọ̀sà tí a lókè. Orí òní ọjọ́ ìkarùndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2021 ìlópin ọdún márùndínlọ́gọ́rin gẹ́rẹ́ tó délé ayé. Bàbá mi ọdún èyí ọ̀nìjà ṣe mọ́ fún ọ lórúkọ lọ́rùn ọba. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ ti fàmú nínú ayé bí o. Mélòó mélòó ìjì ló ti jà. Fọlọ́run ọba òjò dominú àgbọ̀n rẹ̀ nù ọpẹ́ ló yẹ fadá ní wáyé. Wọ́n dáṣẹ́ ara mi jẹ́ rárá o. High Chief Hasan Ọlásànmí Ògúnmọ́lá di Ọ̀dọ̀fin of Àwọ̀ Èkìtì. Mo ní ọmọ gbọ́ bí mo ti wí. Aya rẹ̀ lọ́rọ̀ mi ń wá bí. Alhaja Chief Mrs. Fẹ̀yìntọ́lá Àlàkẹ́ Ògúnmọ́lá yèyé Mọ́bàṣù of Àwọ̀ Èkìtì. Ìlọ́bẹ̀ mi lọ́wẹ́ ó ní Alámọ̀kẹ́. Bọ́lọ́run ọba bá ti mú kádé orí ẹni ó dúró. Kó lálàáfíà lára. Ó ló tóun tá a fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹnu ọpẹ́ yìí ò wá nìkan lọ́lá àṣà tí a lókè. Mo lóòkú ọdún o bàbá mi High Chief Hasan Ọlásànmí Ògúnmọ́lá di Ọ̀dọ̀fin of Àwọ̀ Èkìtì. Àṣeyí ṣàmọ́dún. Àṣàmọ́dún ṣọ̀pọ̀lọpọ̀ láṣẹ àdáni wáyé. Ilé ìlọba wà kówó òde. Ẹ̀yìnkùlé ìlọba wà kọ́wọ́ ọ̀dẹ̀. Yàrá ìlọba wà kọ́wọ́ kọ́kàn lé. Torí ire ni mo fi pèrí rẹ aya rẹ lọ́rọ̀ mi wá bí. Olùrànlọ́wọ́ tọ́lọ́rọ̀ bá fi fún ọ látọ̀run. Ìlọ́bẹ̀ mi lọ́wẹ̀. Ó ní ìkìyà bí ológun ẹrú o. High Chief Hasan Ọlásànmí Ògúnmọ́lá di Ọ̀dọ̀fin of Àwọ̀ Èkìtì. Aya rẹ ní ìkìyà bí ònewó fa ọgbọ̀n. Ó ní ìkìyà bí ológun kẹ́kẹ́. Ó ní ìkìyà bí ọlọ́gbọ̀n Àbàjá. Mo ní èmi mọ̀lẹ́ àwọn bàbá rẹ̀. Àbádọ̀fin wòkú wa, a máa ṣọ́ nídìí níjọ́ ọdún. Àròrí ẹ̀jẹ̀ ẹ̀yàn òfin, òwìkàbá ìlú o. Ẹ̀rẹ̀ jù á gbọ́ lọ́rùn o. Àgbáyé kété ìgbọ̀n wẹ́wẹ́. Ẹ̀bọ̀ra ọ̀rùn mọ̀ gbọ́nà. Ẹ̀mọ̀já yókò. Àbádọ̀fin wòkú wa, a máa ṣọ́ nídìí níjọ́ ọdún. Àròrí ẹ̀jẹ̀ ẹ̀yàn òfin, òwìkàbá ìlú o. Ẹ̀rẹ̀ jù á gbọ́ lọ́rùn o. Àgbáyé kété ìgbọ̀n wẹ́wẹ́. Ẹ̀bọ̀ra ọ̀rùn mọ̀ gbọ́nà. Ẹ̀mọ̀já yókò. Ọlọ́pọ̀ òde. Àbáramọ̀ ọlọ́pọ̀ òde súlé. Ọlọ́pọ̀ òde. Àbádọ̀fin mọ̀ ọlọ́pọ̀ òde súlé. Ọlọ́pọ̀ òde. Àbáramọ̀ ọlọ́pọ̀ òde súlé. Ọmọ ọlá mo olóògùn ọdún o. Ọmọ ọlá, ọmọ agbọ́lá máa gbin. Ọmọ ògbé ìràgbìn dòdò. Ọmọ Ògúnmọ́lá olódò ògbó kẹ̀ríkẹ̀rí lójú ogun. Ọmọ òwò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Ọmọ ògún rírọ̀. Ọmọ ògún àrírọ̀. Ọmọ àmọ́ dídú jẹun. Àgbẹ̀dẹ̀gbọ̀yà ayékété ẹgbàtẹ́ mi lùrì. Ọmọ alájà pupa lùrì kọ́ bá ti ìrajà pupa lùlùrì. Kọ́ ọmọ wí ajá ògún àgọ̀ngọ̀ níṣe. Iná kùdì mọ́ra ìpàjá ògún àgọ̀ngọ̀ lọ́nà òrì. Ọmọ olùrì orí bẹ́ẹ̀dì tó wú. Ọmọ olóbì kòkòrò àrokò. Ọmọ olóbì kọ́ṣẹ́ nínú ọ̀nìkan ọ̀sẹ̀rù ayamọ́ni. Ọmọ olóṣègbárì ìbìtì kanlẹ̀. Bẹ̀bẹ̀ ni wọ́n ń po kí ilé àwọn bàbá rẹ̀. Ọmọ olóṣègbárì ìbìtì kanlẹ̀. Ó ṣe kọ́ máa rí jẹ́, kọ́ máa rí mú kọ́ṣẹ́ ẹgbẹ́ náà dúnadú lọ́nà àwọ̀. Ọ̀dọ̀fin ògbóyè gbọ́lá o. Ọmọ ọlá, ọmọ agbọ́lá màgbìn. Ọmọ ògbé
olùdọ̀fin òróró bílẹ̀ ọmọ olùdọ̀fin ọ̀jábòyèdè mo ṣe abẹ́ẹ̀rà mọ́ pupa ẹja pàlàmù ṣeré bẹ́tì sí gọ̀ọ̀gọ̀ agbóyìn òjìdúró ẹja ní pápá àbọ̀kọ ọmọ onígòòrí àgúróṣù ọmọ olígòòrí ọ̀jábòyèdè ọ̀wíkẹ́ eléyìí owó bì ọ̀wíkẹ́ àgbà àwọ̀wẹ́ òòsà òun náà mi ṣọlọ́run bọ̀ọ̀run kàn bá ti di gòòrí ọmọ atẹ́ni pupa ẹ̀mọ̀ ẹ̀ṣọ́ ọ̀nà òrì yangàn ọ̀nìkẹ́ ẹlẹ́ni pupa alẹ̀ lájò kó sí lúrì high chief ògúnmọ́lámọ́ ní ọmọ gbọ́ bí mo ti ń wí o di ọ̀dọ̀fin ọ̀fàwọ̀ èkìtì mo gbọ́ bí mo ti ń kó kí ilé àwọn bàbá rẹ̀ ọmọ ọ̀pọ̀ òrìṣà aláwọ̀ mẹ́rìndínlógún ọmọ ọ̀pẹ kan kó torí gígùn kọ́ rárá ó fẹ̀ kó wí kọ́ni mọ́ṣùgbà kóróró lórí ìhùn àbúlà ẹtìlá ọ̀rọ̀ kan ṣoṣẹ́ ọyọ̀ òrùlà òjì rẹ̀ kọ̀wé olóríire lọ́bùlà ìhùn láòfin ọmọ ẹkùn ọmọ alágbòdo aṣomiṣẹ́mú ọ̀gọ̀rọ̀ lídùn gbìrì kan mú ọmọ alágbòdo kẹ̀kútẹ̀ ìjẹrun ọmọ sinmi ọmọ ògún ọmọdé ọmọ alákọ̀ọ́fà ọdẹrù ogun bọ̀ọ̀lẹ́ bẹ́bí ni wọ́n pò kí ilé àwọn bàbá rẹ̀ high chief hasan ọlásọ̀mí ògúnmọ́lámọ́ ní ọmọ ògbọ́n bí mo ti ń wí o di ọ̀dọ̀fin ọ̀fàwọ̀ èkìtì ó fi gègé lọ́rọ̀ ẹnu mi àwọn ọmọ rẹ̀ wọ́n ní bàbá àwa wọ́n ní kó fọwọ́ páwú kó fèrègì jobi láṣẹ àdáni wáyé mrs rabiat títílọlá ògúnmọ́lá aya ungwa tí ń bẹ ní usa mr muhyiddin ọlámídé ògúnmọ́lá tí ń bẹ ní usa mr jubril ọlámílẹ́kọ̀ọ́ ògúnmọ́lá tí ń bẹ ní usa àti mrs latifat dámilọ́lá ògúnmọ́lá aya ibrahim tí ń bẹ ní uk wọ́n ní ọjọ́ alẹ́ rẹ̀ ò ní dìrédèrèdè bàbá wa yíyẹ ní yẹyẹlé o ayẹ ọ̀dà alẹ́ porogodo rírọ̀ ìníràdàbà lọ́rùn kó tù ọ́ lára lọ́jọ́ gbogbo pẹ̀sẹ̀ yín lójú omi àfòwúrọ̀ pọ́n rí ó ní báwọn kẹ́ oníṣòro àlàáfíà ló fi ìlú ọjọ́ ogbó láṣẹ àdáni wáyé alámọ̀kẹ́ mo dánú dúná mo fẹ́ padà lé àwọn bàbá mi ọmọ onílé ọlá ní mi èmi náà ìlọmọ àwórí tún ríran.